nígbà mo pọ́n okó pásítọ̀ títí tí pásítọ̀ ò dà, tí mo pọ́n nǹkan ọmọkùnrin pásítọ̀ títí tí wọn ò dà, tó jẹ́ pé tí wọ́n bá ti fòróró sọ́wọ́ mi bá ti gbogbo yóò mọ̀ gbóná lọ́wọ́ mi. Pásítọ̀ díẹ̀ ń tutọ́ sí i kí ni bá rí ibi dà á, kí ni bá rí ibi fọwọ́ pọ̀ dáadáa kí wọ́n lè dà. Bẹ́ẹ̀ ni pásítọ̀ ń sọ fún mi wípé ìyẹn alàgbà wọ́n ń sọ fún mi wípé tó bá jẹ́ pé ó gbé kinní ìsẹ́nu ni ń ti da ẹnu bíi ti bó o, nǹkan tẹ́ ẹ ti tutọ́ sí kémi ò wá gbé sẹ́nu ilé gbé ẹnu o. Mo sọ yẹn sọ́kàn mi. Àǹtí Ṣeun, mo ṣàpọ̀ títí pásítọ̀ mọ̀ dá. Nígbà tó yá ọkọ mi ti jáde, ó ti ń pè mí, ìfẹ́ darling, dádì ọkọ mi ló pè mí yẹn, ọkọ mi ti ń pè mí. Bọ́tà tó bá kí ni màá sọ pé mò ń ṣe lọ́dọ̀ yín? Kò ní sọ nǹkan kan, sọ fún wípé torí tiẹ̀ náà ló ṣe ń gbàdúrà. Bọ́tà, mo bá bọ́tà nígbà tó kọ mi rí mi, ó ní ibi ẹ ló wà ní mímọ́ kó lè dájú ló wà. Mo ní ó lè tó àdúrà kan tí wọ́n ní pé kí wọ́n á ṣe fún yín. Ó ní mò ń ṣe má lọ padà. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe pè mí ẹ nísìn, mo ti stop ẹ̀ tó bá tún yá mo tún lè padà wá, wọ́n á ṣe prayer yẹn fún yín. Ó bá ní pé mo ní kódà picture yín wà ń bẹ̀. Ó ní àwòṣe ìyàwó mi, ọkọ mi bá tún rọ̀gì mi. Bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ mi ń ṣe pèpèpè. Àǹtí Ṣeun, ọdún tí mo ti wọlé ọkọ mi, ọkùnrin mi ò górí mi o. Ìbáṣepọ̀ kọ́ mi ti lórí ìfẹ́ ìsinmi ni. Kí ni mo fẹ́ ṣe lọ́dọ̀ pásítọ̀? Ìbáṣepọ̀ kọ́ mi ti fà mí mọ́ra ni. Kí ni mo fẹ́ lọ́dọ̀ alàgbà? Níbi pé alàgbà wá fi nǹkan tí ò tó nǹkan fẹ́fẹ́ náà fẹ́ bà mí láyé jẹ́. Àǹtí Ṣeun, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó dá lérú, ẹ̀mí lọ sí i. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀mítán reality show. Olúwaṣeun ọmọ Àkànjí lèmi ń jẹ́. Ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká máa fi tí gbéyàwó rẹ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Ẹ wò ó, a kì í torí gbígbó pajá, a kì í torí kíkàn pa àgbò, ẹnì kò nítorí wèrèwèrè pòbúkọ. Ẹ wò bí kí n má ṣe fẹnu gbó bí ọwọ̀, kí n má tẹnu gbó bí ọwọ̀, kí n sì má fẹsẹ̀ sílẹ̀ fẹnu kọ láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́ ń gbádùn wa, ẹ ṣé, ẹ jẹ́ mi náà ò gbádùn yín. Ẹnìkan ti pè mí lólè nù yín, olólè, ẹ jẹ́ mi náà ò gbádùn yín. Bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi, ẹ jẹ́ mi náà ò gbádùn yín. Àṣà sọ pé àbẹ̀yìn lówó díẹ̀ ọmọkùnrin ò tó mọ́, ẹ mọ̀ wọ̀rí, ẹ dòwó yín mú. Àwọn bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi, tẹ́lẹ̀ mi àmọ́ pè mí, ẹ̀ lọ́ Àǹtí Ṣeun, mo ń gbádùn yín o. Bẹ́ẹ̀ bá ti ń pè mí pa ń gbádùn yín, ẹ jẹ́ mi náà, bẹ́ẹ̀ bá ti ń gbádùn mi, ẹ jẹ́ mi náà ò gbádùn yín. Bẹ́ẹ̀ bá mọ gbà, èmi ó sọ pé kẹ́ ẹ mú wá bó ṣe jẹ́ nù. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, torí pé àwo mọ̀ sọ bọ̀ ni. Ẹni tó bá bá lọ báyìí ló bá kú. Mo ti pọ́n kó pásítọ̀ dà. Ọkọ mi ti wá pè mí níta, mo ti bọ́ ọ̀tà. A ló ń pray lọ. Bí pásítọ̀ ṣe wá nìyẹn. Pásítọ̀ tó bá ti gba máìkì báyìí, èmi gan fúnra mi gan sẹ́gun bẹ́ẹ̀ ni pọ́lọ́hún ló gba máìkì ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. That is how I feel. Ẹni tàbí pásítọ̀ bá ti gba máìkì. But kí n má parọ́ fún yín. Mo ti wá rí pásítọ̀ bí nǹkan míì, bí nǹkan ìríra mo ṣe rí pásítọ̀. Wọ́n gba máìkì, wọ́n fọ́ lé everybody lórí, wọ́n fọ́ lé mi lórí. Tó tẹ́tẹ́ máa fọ́ lé mi lórí báyìí, bóyá mi máa ń gbé mi, bẹ́ẹ̀ mi ló máa ń gbé mi ni. Bó ṣáà máa ṣéèkì. Àmọ́ jẹ́rò mi ò tiẹ̀ ṣéèkì nǹkan kò tiẹ̀ kàn lára mi. Mo á wò pé ṣé pásítọ̀ ṣe fún gbogbo èèyàn nìyẹn ni? Àbí mi nìkan ni? Àbí torí pé wọ́n gbà mí ni? Kí ló ń ṣẹlẹ̀? Àǹtí Ṣeun, nígbà tá a parí sáfíìsì, ilẹ̀ tí mẹ́mi àtọkọ mi ti lọlé. Dáàdì bá ń pè mí 9:10. Mo bá gbé kọ́ọ̀lù. Ó bá ní sí ibi ò fẹ́ gbé kọ́ọ̀lù àwọn tẹ́tẹ̀lẹ̀ ni. Ṣé tí àwọn bá ti pè mí lẹ́yìn ọkàn báyìí mo máa ti pè padà? Mo ní rárá. Mo ní mò ń sùn tẹ́tẹ̀lẹ̀ ni. Mo dẹ̀ jí nìsín, mo ní kí n sáré ṣiṣẹ́ ilé. Ẹni tó bá ti ṣe tán, wá o, nǹkan tó dálẹ̀ lánàá kó wá parí ẹ̀ o. Mo ní dáàdì kí ni mo dálẹ̀ lánàá? Ó ṣàmù kí mi ò níyàwó. Nǹkan tó gbogbo ìsàlẹ̀kùn báyìí ló ń ro àwọn. Nǹkan tó dálẹ̀ báyìí ni o, kó wá parí ẹ̀ o. Tó bá dé wá parí ẹ̀, ló bá ti bá lẹ́yìn ọ̀fà, wọ́n máa pojú èjì lọ. Ṣé èèyàn mọ̀ pé èèyàn máa ń sacrifice àwọn kankan fún nǹkan kan ni? Okay, wọ́n ń gbádùn ọkọ tiẹ̀, ìwọ enjoy ní ọkọ tiẹ̀. Èmi ò sì níyàwó, kó wá ràn mí lọ́wọ́ fún ọjọ́ kan lásán, o ò lè ràn mí lọ́wọ́, o wá ń ṣe kinní. Okay, tó bá lè gbà kí n bá ẹ lájọṣepọ̀, ó dẹ̀ wá fẹ́nu pọ̀ náà. Mo ní dáàdì, mo máa wá. Ìgbà tí mo ṣe tán, mo mú ìnù ọkàn mi pé máa lọ sọ nǹkan tó wà lọ́kàn mi sí wọn. Mo gbọ́ mọ̀ mí lẹ́tẹ̀gbọ́n ẹ̀.
mo ní mò ń bọ̀, mo gba chọ́ọ̀chì lọ. Nígbà tí mo dé chọ́ọ̀chì kí n tó lọ mo pọkọ mi ẹ lówó ọkọ mi fẹ́ẹ́ dé chọ́ọ̀chì o dáàdì ní kí n wá, ó ní kò sí wàhálà. Ok, oníṣẹ́ mo ká àwọn ọmọ lọ, mo ní mi kó wọn lọ, mo ní mi kó tó ṣẹlẹ̀, ó dẹ́gbẹ́ sọ pé àwọn fẹ́ ràn mí iṣẹ́ ẹni sáré lọ wọn, ó ní kò sí wàhálà pé ó máa ètè dé láti wá dúró táwọn ọmọ, mo ní mi gan náà ò ní pẹ́, wọ́n ní kí n ṣáà wá pé mi mọ̀ kó tó ṣẹlẹ̀. Mo lọ torí bá ṣe sùn táyé jí ọkọ mi ti múra sáòdì ó jáde ó lóun fẹ́ lọ wo iṣẹ́ kan, so mo ṣe pé bí mo ṣe lọ nìyẹn. Nígbà tí mo dé church àwọn èèyàn bẹ láyìíká táwọn èèyàn jókòó tí wọ́n múra fún Sunday tó ń múra tó ń tọ́jú àyíká. Mo ṣe báyìí ní àbáwo ni mo ní I'm fine sir, mo ṣáà lejú, kí ló ṣe tó lejú, kí ló mú ẹ, orí àwọn òun lejú, gbogbo nǹkan tí ò bá ṣẹlẹ̀ pọ́mọdé bá ròyìn ó máa ń sọ̀kàrà nù ni, kí ló ṣe é, bóòrí bá fojú kún òrùn iyọ́ bẹ́ẹ̀ ló máa ń yọ, ó ti láwọn oníṣòwò kí inú rí ó yọ ni, òun bá rẹ̀ nà músẹ́. Àǹtí Ṣeun bá a ṣe wọlé nìyẹn ló bá ní ok kí ló bá ṣe, mo rí pé ó lejú, mo bá kúnlẹ̀ bá ní dáàdì ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wò tẹ́ bá gbé obìnrin kan èmi máa sanwó ẹ̀, tẹ́ bá gbé ẹni obìnrin mo máa sanwó, dáàdì mi lè ṣe nǹkan tẹ́ni kí wọ́n á ṣe yìí, ẹgbẹ́ tí mo ti fi ọkọ mi ò ṣerú ẹ̀ rí. Ọba ní o lè ṣe nǹkan tí mo ní kó wá ṣe, o ti fi ọkọ ẹ̀ o ò ṣerú ẹ̀ rí, ogun tẹ́ náà ni mo jẹ́ ń jà o, ogun ẹni mò ń jà o, sórí mi lè bóbìnrin kankan dájọṣepọ̀, kódà tí n bá pè kọ́ ní àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n máa wọlé ní ìsìtàn máa sùn sílẹ̀, àmọ́ láti oṣù 3 ni mi ti súnmọ́ obìnrin kankan nítorí tiẹ̀. Àmọ́ obìnrin tí mi ì fẹ́ sọ fún ẹni o ní àjò tí mo rìn lórí ọ̀rọ̀ ẹ o, àmọ́ obìnrin tí mo kúkú gbọ́dọ̀ bọ́ lájọṣepọ̀ ìwọ ló gbọ́dọ̀ jẹ́, èmi kò fẹ́ gún rí ẹ, tí wọ́n fẹ́ gún rí ẹ lánàá yẹn ni màá fọ́ sí ẹ, àmọ́ mi fẹ́ gún rí ẹ torí gbọ́dọ̀ tí ọkàn wa ọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ fún ẹ, kò yẹ kí n sọ fún ẹ o, bó ṣe wà yìí gan nǹkan tó ṣe yìí nǹkan tó lágbára ni, pé àwọn gbọ́dọ̀ da kíní nǹkan kan táwọn bá dà iye tí n bá mú iye yẹn làwọn gbọ́dọ̀ bá mi lájọṣepọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn tó tún dé bí bẹ́ẹ̀ kọ́ wò ọkọ ẹ̀ ṣe bí tẹ̀tẹ̀lẹ̀ ṣe bí kò kí n ṣe kíní wò á nà ẹ ju ẹ máa fi náà ṣe ra yín ni, àwọn tó wà ń jọrọ yìí lágbára wọn ò fẹ́ kí ẹ fẹ́ra yín, mo bá ní wọn ò fẹ́ kí ẹ fẹ́ra yín, mọ́mí ẹ̀ dẹ̀ ni mọ́mí ẹ̀ ló wà ń di ẹ̀, mọ́mí ò fẹ́ kí ẹ fẹ́ra yín, mọ́mí mi ò fẹ́ ká fẹ́ra lóòótọ́ bọ́ mọ́mí mi sọ pé torí pé ó máa flẹ́ẹ̀tì pé àwọn mi sọ mọ́mí ò fẹ́ wo ṣe sọ ibi tí wọ́n parí ọ̀rọ̀ yín sí abẹ́ àpáta ni but kò sí wàhálà ń bẹ̀ má lọ, mi ò fi sípàsípà bóyá kájọ ní àjọṣepọ̀, ṣé ìyà òbò ló wá ń jẹ mí bẹ́ẹ̀ yẹn, olùṣọ́ àgùntàn ni mí, kò sẹ́ni tí mo náwó sí nínú ìjọ yìí pé mo fẹ́ tí ò ní gbà, láti 3 ni mo ti ń dúró mi ì súnmọ́bìnrin kankan, 3 ni ẹ̀ẹ̀mẹ́ta ló gbọ́dọ̀ ṣe kíní ẹ̀ bọ́ ní ìsìn báyìí àwọn gbọ́dọ̀ dà nǹkan kó wo táìmù. Àǹtí Ṣeun alàgbà bá dà nínú nǹkan tí wọ́n kọ 7 alàgbà kọ 3 7 21 sí wọ́n wá dà wọ́n ní kí n mú kan, Àǹtí Ṣeun gbà tí màá mú kan mo mú 21 bẹ́ẹ̀ ni wọ́n ní 21 ló mú ìwọ ló mú o, wọ́n wá ṣì kìíní 3 wọ́n ṣì kejì 7 wọ́n ní so èmi 21 lèmi àti wọn gbọ́dọ̀ ní àjọṣepọ̀, wọ́n ní kí wọ́n máa wò ó tó bá ti pé 21 àwọn ò gbọ́dọ̀ bá mi lájọṣepọ̀ mọ́. Mo ní òkè kò sí wàhálà pé mi mọ̀ pé tèmi náà ni wọ́n sáré fún, pé èmi rò bóyá ó fẹ́ máa bá mi àwọn olùṣọ́ kan wà tó máa ń ṣe àánú àwọn òṣèlú kan bẹ́ẹ̀ yẹn o ṣé tó pé kí táwọn fẹ́ ṣe nìyẹn, gbàrà tí wọ́n á fọ̀rọ̀ yẹn lọ àwọn máa sọ pé káwọn bá mi lájọṣepọ̀, wọ́n ní àmọ́ àwọn òṣèlú yẹn bẹ́ẹ̀ yẹn o Ọlọ́run má jẹ́, mo ní òkè sá bá jẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. wọ́n bá ní ìsìn báyìí kò sì bá wọn dà wọ́n jẹ́ ara àwọn ti wálẹ̀ wípé tó bá ti di ọ̀la lẹ́yìn sáfíìsì kí n wá bá tún bẹ̀ wọ́n, ó ní ara wọn kì í tètè dìde bẹ́ẹ̀ yẹn, ara mi tètè dìde bẹ́ẹ̀ yẹn. Gbà ní òkè Àǹtí Ṣeun bó bá gbéra bó bá lọlé, bí mo ṣe délé báyìí tí mo fẹ́ wọlé báyìí bá torí kọ́ pásítọ̀ hello ibo ló wà, mo ní mo ti dé mọ́ délé, wọ́n ní mo ṣe lọ tán báyìí èmi yẹn yọ sáwọn pé àwọn gbọ́dọ̀ bẹ̀ lájọṣepọ̀ lónìí. Bá ní òkè kò sí wàhálà mo ti ń bọ̀ padà, Àǹtí Ṣeun ṣé bí mo wá nǹkan tí ò sọ mi káàkiri
èmi mo sáà ń wo oògùn fẹ́. Nígbà tí ìyá mi sọ fún mi pé kí n má fẹ́ yàn tí mo ní òun ni màá fẹ́, mo jẹ́ ti kàdáwò rẹ̀ ní ìsìn kí n máa fara mọ́. Àǹtí Ṣeun bá tó gbéra láti ibi tí mo wà ó di ọjọ́ alàgbà nígbà mo débẹ̀ àwọn èèyàn tó wà láyìíká ti dínkù. Àwọn kan ti ṣe oògùn tó fẹ́ ṣe tán ilẹ̀ tí ń dàkì díẹ̀ wọ́n bá ní wọlé. Mo di tébù mú ni mo yọ̀dí sẹ́yìn. Alàgbà wọn bá mi lájọṣepọ̀ ńbẹ̀. Ṣé mọ̀ mi lè bá wọn ṣeré púpọ̀ jù bí àwọn ọmọ nǹkan ni o wọ́n bá mi lájọṣepọ̀ ńbẹ̀ o. Mi ò lè gbin mi ò lè dún bẹ́ẹ̀ ni alàgbà bá mi lájọṣepọ̀ kárakára nígbà tí wọ́n ṣe tán wọ́n dà. Mo wá sọ fún wọn pé kí wọ́n má dà sí mi lára o. Wọ́n yọ nígbà tí wọ́n yọ nǹkan ọmọkùnrin wọn wọ́n dà sílẹ̀ lẹ́ báyìí ó ṣe báyìí wọ́n fọwọ́ mú nǹkan wọn lọ́wọ́ bó ṣe fẹ́ dà wọ́n wá dìde wọ́n wá fọwọ́ mú nǹkan wọn lọ́wọ́ wọ́n sàdé mú títí bó ṣe ń jáde nílẹ̀ ó kọ́ sílẹ̀ lẹ̀ wọ́n clean ọwọ́ wọn nígbà tó clean ọwọ́ wọn tán èmi náà wọ́n fi aṣọ kan clean ọwọ́ wọn èmi náà dúró ó ní mo ti fẹ́ máa lọ wọ́n ní akíní lóde wáyé tó ń kọjú ó lè kọ́ ọ̀nà máa ṣe àwọn ìwé àwọn tó fẹ́ ṣe mọ́ wáyé tí mò ń kọjú mo ní torí pé mi sọ fún mi pé máa pé báyìí ni ṣẹ́gun mi délẹ̀ tẹ́lẹ̀ mo dẹ̀ tún padà wá pé torí ẹ̀ náà ní má wọrí kò sí problem má wọrí bó jẹ́ ǹjẹ́ kan ni mo fẹ́ ṣe fún ẹ kọ́kọ́ ẹ máa náwó fún ẹ dáadáa mo ní ẹ ṣe sá n bá lọ. Àǹtí Ṣeun mi ò lè sùn mọ́jú torí gbà tí mo dé lọ́kọ mi tó fẹ́ bá mi lájọṣepọ̀ gbàtà tó ju owó òru eré ọkùnrin jẹ́ kí n gbádùn mi ì mọ̀ tí mo fẹ́ ṣe mi ò mọ̀ ẹni tí mo fẹ́ pè Àǹtí Ṣeun mi ò mọ̀ ẹni tí mo fẹ́ pè àmọ́ mo gbà ká mú iṣẹ́ náà tó fẹ́ ṣe fún mi ìyẹn ló wà lọ́kàn mi pé kọ́kọ́ mi máa náwó fún mi jù bẹ́ẹ̀ lọ ìyẹn ló wà lọ́kàn mi bí mo ṣe gbàdúrà ọjọ́ Sunday a lọ chọ́ọ̀chì mo rúlù ṣàn tí wọ́n ti rí wọn báyìí ìbálòpọ̀ ló wà lọ́kàn mi ojú wọn báyìí inú màmá bí mi but ọlọ́run tó náà fẹ́ ṣe fún mi ó tún wà lọ́kàn mi Àǹtí Ṣeun ó bá kúrò ń bẹ̀ àparí chọ́ọ̀chì ó kúrò ń bẹ̀ wà lọlé gbàtà délé àṣẹ Sunday ọkọ mi máa gbé mi jáde ní Sunday tí ó ní wọn kò kí n gbé mi jáde bẹ́ẹ̀ tẹ̀lé o gbàtí àlàgbà ti ṣiṣẹ́ fún mi náà gbé mi jáde o ó gbé wa jáde èmi àtàwọn ọmọ mi gbé wa jáde àwọn ọmọ mi méjì pẹ̀lú òun àtẹ̀mí agbó asúnú mọ́tò ẹ̀kọ́ mi ti ra mọ́tò agbé wa jáde nígbà tó yá ọkọ mi ó ralẹ̀ nígbà tó ralẹ̀ àlàgbà ló bá gbàdúrà sí ó ní kó sọ fún dáàdì mo ní kí ló dé sọ fún dáàdì ó ní no àdúrà nígbà tó ṣe yẹn ṣó I can't even see anything ọkọ mi believe fún dáàdì gan wọn lọ bá praise àwọn gbàdúrà sí wọn yalẹ̀ yẹn sí mímọ́ gbàtà fẹ́ bẹ̀rẹ̀ foundation mo dáná lọ lẹ́yìn ìgbà yẹn ẹlẹ́ẹ̀kejì àlàgbà tó fẹ́ bá mi lájọṣepọ̀ ọjọ́ náà ọkọ mi wà lọ́dọ̀ wọn bó ṣe pè mí nìyẹn nígbà ibo ni mo wà ọlọ́kọ mi ó ní ibo ni mo wà mo ní mo wà nílé wọ́n ní kí n máa bọ̀ nísìn mo ní mi sọ fọ́kọ mi pé mo fẹ́ jáde ṣé lóní kó sọ fọ́kọ ẹni má sọ ọ̀rọ̀ kan fún mi máa bọ̀ nígbà tí máa débẹ̀ tí mo dé ọ̀dọ̀ alàgbà ń gbé kí n wá ìgbà tí mo lọ bá wọn tí mo dé ibẹ̀ mo bọ́kọ mi ń bẹ̀ mo ní babe ibẹ̀ lẹ wà ó ní wọn náà sọ pé òun bọ̀ àmúgbọ̀ lẹ ti dé ibẹ̀ ó ló ti pẹ́ gan látọ̀sán lóun ti dé ibẹ̀ pé àtọ̀sán lóun ti dé ibẹ̀ yìí ó ní láti ló pè mí láti ní èmi mo pé èmi ọkọ ẹ̀ tó rí báyìí àmọ́ iṣẹ́ tá à ń ṣe fọ́kọ ẹ̀ lọ́wọ́ tó ń ṣe fún lẹ́yìn ẹ̀ ni mo ti sọ fún àmọ́ èmi náà ti sọ fún wọn jọ yẹn ọba ní nǹkan tó wà ń bẹ ni wípé iṣẹ́ yẹn àṣeparí ẹ̀ èyí ni tó bá sì ti gbàdúrà yẹn tó fún tó bá fẹ́ jáde báyìí ọkọ ò gbọ́dọ̀ fòkọ́ fojú kan wọ́n wá ní kọ́kọ́ mi jáde bá ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nìyẹn àgbà tó ń gbé kí n di kíní ṣíàm kíní bẹ́ẹ̀ kíní wọn mú mo tún dùn ó tó bá mi lájọṣepọ̀ ó tún kán sílẹ̀ lẹ̀ nígbà mo tún ṣe tán bọ́stà ọkọ mi ti kúnlẹ̀ lẹ́nu ọ̀nà mo gbàdúrà fọ́kọ mi bàtí mo gbàdúrà fọ́kọ mi àdìdé mo lọ mo ẹ̀mí àtọkọ mi jọ múra àjọ lọ ó gbé mọ́tò wà bí tèmi máa gbà wọlé kò ṣe bí ẹlẹ́sẹ̀ ni so ibi tó pàkì mọ́tò ṣètò ni aṣá lọ torí ẹ̀mí ti rí mọ́tò yẹn báyìí mo ti rí mọ́tò yẹn ni màá ti sàpadà sẹ́yìn pé ọkọ mi ti wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbà bí ó ṣe dé bẹ́ẹ̀ lèmi máa rò máa lọ ọ̀rẹ́ ẹ̀sà gbé mi ni pé irú ìwé làgbà ṣe nígbà tó yá balùbálàgbà jù lọ pé irú ìwé lè ṣe yẹn wọ́n bá ní pé èmi bá nǹkan táwọn ṣe àwọn ṣe lásán ni fún àtọ́kọ ẹ̀ ni mo ní kí ló dé sùn lẹ́yìn ìgbà yẹn lọkọ mi ra ilẹ̀ tó lóhùn ra ló mú lọ wò ló mọ́ làgbà náà lọ́bẹ̀ tó ṣe gbẹ gbogbo nǹkan wá sàn lọ déédéé iṣẹ́ tán náà fẹ́ ṣe fún mi wọ́n ṣe fún mi àwa ti sọ di iṣẹ́ ṣẹ́kù 21 ò tí pé àǹbára wa lájọṣepọ̀ bá ṣe ṣe nìyẹn ó wá jíjọ́ kan mo lọ bá wọn náà ni mo bá wà nínú ibẹ̀ bóyá alàgbà ni ó sọ pé kí assistance wọn wá wò mí tó wọ́n ní assistance àwọn tó máa ń ṣe bí dádì
ní wọn kọ́ máa ń lé ìdájọ́ àlọ́ máa ṣe gbẹ assistant. So ìyàwó níyàwó tiwọn àwọn ò gbá àyíká dájú nìkan ló ń gbá àyíká. So wọ́n dẹ̀dọ̀ ọ́fíìsì wọ́n dẹ̀ tún nílé láyìíká. So mo wá lọ sí ọ̀dọ̀ wọn ibi tá a ti ń jó láti ṣepọ̀ lọ́wọ́ assistant wọn ṣe wọlé nìyẹn. So wọ́n náà Jesus Jésù kíníkan. So mo lọ ní àtẹ́tí náà wọ́n ní farabalẹ̀ wọ́n ṣáà ṣe wọ́n wá lọ gbàtọ̀ padà dé ní orí ògbọ́n kan tálàbù tí ó ń sọ ni ọ̀rọ̀ burúkú ló ń sọ yẹn mo ní dáàdi ọ̀rọ̀ wo náà sọ ọ̀rọ̀ burúkú wo náà sọ ọ̀rọ̀ wo náà sọ no ọ̀rọ̀ ló ń sọ yẹn náà kò possible irú nonsense wo nìyẹn. So àtijọ́ ṣeré gan àbí mo ní dáàdi ọ̀rọ̀ wo náà sọ ọ̀rọ̀ tó máa sọ ẹ jẹ́ kí n mọ̀ ọ̀rọ̀ tó ń sọ kí ni yóò gbọdọ̀ líkì síta ṣáyé mi wà tí wàá ṣe báyìí ṣé mi ti rógbó báyìí ẹ ti lé mi kúrò lé ọkọ òde wa máa wo this is 20 times tá a bá ṣe ẹ̀kọ́ péré náà ló kù irú ìṣù wo ló wá ṣẹlẹ̀ dáàdi kí ló ṣẹlẹ̀ àlọ́ sọ pé òun náà máa ṣe òun náà máa bá ilé àjọṣepọ̀ mo ní ṣé nǹkan tó ń sọ nìyẹn jẹ́ káwọn náà máa ṣe ló máa ti ṣe ó parí nìyẹn wọ́n dé máa ṣe 20 20 àwọn dé ṣe wọ́n lórí ẹ̀ káṣíláṣírí ó bá ní rárá o àwọn náà wọ́n sọ pé káwọn ṣe 21 pé òun náà máa ṣe máa ní òkè tọ́pọ̀ àwọn náà máa ṣe ni kò sí wàhálà ẹ jẹ́ kí wọ́n wọlé káwọn náà wá ṣe ó bá ní kó náà wá ṣe ibi tí báwo kíkọ́ bí ó ṣe pè nìyẹn owó ọ̀rọ̀ tó sọ fún mi ni mò ń sọ fún nísìn ó wá ní òun ò mind assistant wọn sọ pé kí ni gbogbo yẹn bẹ́ẹ̀ kí ni gbogbo yẹn èmi náà máa ṣe náà ẹnì kọ́kọ́ lè máa ṣe irúkọ bẹ́ẹ̀ náà èmi náà máa ṣe àti ṣeun assistant wọn náà bá mi lájọṣepọ̀ ọjọ́ náà àwọn méjì bá mi lájọṣepọ̀ ń bá lọlé láti mú délé mo mú síra mi àmọ́ ní kíkọ́ tí dé àdàgbà yẹn ṣe fún mi wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ mi tí má ti lò tọkọ mi ti gbóhùn ẹ̀ lára mi ó parí ó sí iye tí mo bèrè lọ́wọ́ ẹ̀ tí ó ní fún mi tẹ bá dé ṣọ́ọ̀bù mi tọkọ mi ṣí fún mi níbi tọkọ mi ń kọ́ tí ẹ bá rí ṣọ́ọ̀bù tó ń kọ́ síta fún mi mo ní kó tó ẹ̀kọ́ kókó ṣọ́ọ̀bù méjì ní rárá o ṣọ́ọ̀bù kan èlò ń fẹ́ ó dẹ̀ tóbi dáadáa tọkọ mi kọ́ fún mi inú mi dùn wípé ọlọ́run mo dúpẹ́ mo rí bèrè sọ̀rọ̀ ká àmọ́ àti ṣeun ẹ̀rí ọkàn nǹkan tí mo ṣe ń jẹ́ mi lọ́tún lọ́sì bẹ́ẹ̀ sì ni alàgbà ò fẹ́ dá dúró nígbà tá a ṣe 21 tán làgbà bá tó pè mí wọ́n bá ní nǹkan tá a ṣe torí pé èèyàn kan ti ká wa torí pé èèyàn yẹn ti wá ká wa yẹn wípé nǹkan tó wà mẹ́ni pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ká wa kò wá tó ní problem nínú torí pé èmi tó wá gbà kẹ́ni ẹ bá mi lájọṣepọ̀ mo ní bòtí náà rí pé nǹkan tó ń sọ yẹn kó àwọn bá mi lájọṣepọ̀ pé mo tún máa tún ṣe ni èèyàn ò dé gbọdọ̀ ká wa ṣèyàn pé mi àti assistance wọn náà ti lájọṣepọ̀ lẹ́ẹ̀kan yẹn rẹ̀ èèyàn ò dé gbọdọ̀ ká wa mo ní èèyàn ò gbọdọ̀ ká wa mo ní but dad ṣe bí daddy ṣe bí ó ní rárá ó ní àwọn kọ́ ó ní tó bá dé fẹ́ ṣe má wọrí o in fact àwọn go fẹ́ ṣe mọ́ ó ní èmi ò rí bí a mo lè ṣe o tó fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ mo rí bí a mo lè ṣe wọ́n ní kò sí wàhálà n bá múra n bá lọlé nígbà tí mo délé ọkọ mi wọlé kí ló ṣe yín tójú yín kọ́ lọ́wọ́ báyìí ṣé kò sí tálẹ̀ ń bá jà ìgbà tí ló dún létí mi kí ló ṣe ohun tó ń ojú òun kọ́ rẹ̀ wọlé ṣé òun ò lè wọlé kò sí táìmù tó òun ò lè wọlé tó bá òun ò lè wọlé náà ṣé òun máa sọ fún òun pé táìmù kan wà tó òun ò lè wọlé àbí wèrè lélẹ́yìí ni dúdúdúdú kí ló lọ́ ń fún ẹ láwọn lífọ̀ orí burúkú yẹn bẹ́ẹ̀ ni lánàá náà ó ní kí ni mo ṣe lánàá no mo jẹ́ fẹ́ máa gbọ́ ohun ẹ̀ tí ẹ̀ hàn mí létí kó nù lé mo ní ọkọ mi má jẹ́ ń kúrò ibo mo fẹ́ kúrò lọ ṣé ẹ má bínú ó ní owó bó jẹ́ ń tẹ́wọ́ yẹn owó tó tẹ́ ẹ̀ lásán ń bí mi àti ń fún mi lẹ́díìkì ọkọ mi ok má bínú àdúgbò bá sọ̀rọ̀ mọ́ sẹ́ olórí burúkú ni ẹni ṣé olórí burúkú lélẹ́yìí ni ọkọ mi bá súnmọ́ mi ó di là létí mi lẹ́lẹ́kejì ó di gbàgbàgbà ó ná mi ẹnu mi wú tó báyìí ń gbò di àrùn ọjọ́ kejì orí fóònù ti pè jáde mo pè wọ́n bí kíkọ́ àti ṣeun ń bá múra mo ti wẹ̀
tún múra nígbà tí mo débẹ̀. Mo kí àwọn tó wà bẹ̀. Mo bá assistant bẹ̀, mo dáàdì ńkọ́. Wọ́n ní dáàdì busy. Mo ní dáàdì ìṣẹ́, wọ́n ń gbàdúrà lọ́wọ́ nínú ilé. Mo ní dáàdì ń gbàdúrà lọ́wọ́ nínú ilé. Wọ́n busy. Wọn ò lè rí mi àbí. Wọ́n ní wọn ò lè rí ẹ. Kò sí wàhálà. Màá dúró dè wọ́n. Mo bá jókòó. Ọmọ mi ti ń ké. Mo bọ́ta àwọn ọ̀dọ́ra bisikíìtì fún wọn. Mo dé padà. Àwọn èèyàn dé wọ́n lọ rí wọn nínú ilé. Èmi dúró síbẹ̀. Nígbà tí mo dúró síbẹ̀, mo wá wà tó pẹ́ díẹ̀, mo wá ń lọ. Bí mo ṣe ń lọ, ìkan nínú àwọn ọmọ akọrin, òun náà ṣe ìgbéyàwó kò pẹ́. Bó ṣe nù wá bá mi níbi tí mo ti lọ nìyẹn. Ó ní kí ló dé tí ojú mi kọrẹ lọ́wọ́. Ojú mi tú pátánù lọ́kọ̀ mi lónà mi báyìí. Wọ́n ní kí ló dé mo wá dáàdì. Mo ní kò sí nǹkan kan, mo fẹ́ wá rí dáàdì ni. Mo ní mo fẹ́ wá rí wọn lédè ká yanjú nǹkan tó wà láàrin wa ni. Ó bá ní, àbẹ́yìn náà ti 450. Ó bá ní, ẹ dúró, ẹ mẹ́rin ká fàṣẹ pamọ́ fúnra wa lẹ́nu. Dáàdì ń bá yín náà sùn. Mo ní bí ti báwo. Ó ní wọ́n ń bẹ̀ mí náà sùn. Ó ní bẹ́ẹ̀ ṣe ń wò mí. Nítorí tí dáàdì bá ní àwọn fẹ́ bá mi sùn. Tí n bá ti kọ̀ tí mi bá wọn sùn. Ọkọ mi á nà mí bẹ́ni tó máa kú ni. Mo ní, ó ní kì í ṣe ẹ̀yin nìkan o. Ṣé ẹ mọ woman kan báyìí? Tọ́kọ ẹ̀ ń ta kerosene. Tán jẹ́ tank kerosene. Sí junction ju ibi kìíní. Dáàdì ń báyàwó ẹ̀ náà sùn. Lọ́kọ ẹ̀, ìgbà tọ́kọ ẹ̀ mọ̀. Lọ́kọ lé woman yẹn kúrò nílé. Woman yẹn náà wà church mọ́. Dédì bá bẹ̀rẹ̀ sí tú àwọn oníbọ̀bọ̀ ṣe ń wò mí. Ọmọ 3 mo fẹ́ kó wọn lọ. Mo ní láti máa gbà. Kódà ẹ̀kọ́ tí mo wọlé lọ́dọ̀ wọn yẹn, wọ́n lọ bá mi sùn ní o. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ló lè gbà wá tí èèyàn bá ti bọ́ sọ́wọ́ dáàdì yẹn. Mo ní, ó ní agídí ò ṣe é ṣe. Tẹ́ gbágídí wá yẹn, ọkọ yẹn kàn pa yín dànù ni. Ẹ padà. Ọba ní padà lóbo. Ó ní tẹ́bá dé lálẹ́, ọkọ yẹn náà. Mo ló nà mí lánàá. Ó sì ṣe òun rí lòun fi ń sọ fún yín. Ó ní bá ṣe dé yẹn mímí sọ fún mi pé dáàdì ń bẹ̀rẹ̀ náà. Kódà ó ní pé mi ti ń sọ̀rọ̀ yẹn fún mi. Ó ní ẹ̀mọ́ tẹ́ máa ṣe, ẹ máa bọ̀. Bó ṣe pé dáàdì ni, ẹ lọ dáàdì. Ẹnìkan fẹ́ bá yín sọ bóyá gbé fún mi lẹ́mọ́. Dáàdì ẹ máa kọ̀ tiẹ̀. Mo ti wá church ẹ̀ gbé kọ́ mi. Ló bá ní, má wọ̀rí, àwọn àjọ̀dún gbogbo ẹ̀ lọ́la. Mo ní kò mí tún máa nà mí tí má délé. Ó ní kò ní náà ẹ̀ mọ́. Máa lọ. Ṣé bórí ẹ̀ ò fẹ́ pé tẹ́tẹ̀lẹ́ ni. Máa lọ, kò ní náà ẹ̀ mọ́. Mo ṣe kọ́ ti fún ni nígbà tí mo délé. Ọkọ mi bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀. Ló bá ń bẹ̀ mí. Àǹtí Ṣeun, kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ join, ó gbẹnu tán. Content creation. Ẹjọ́ nítorí Ọlọ́run. Mo ti ní kí ẹ ra Kampala 3 tàbí 4. Tó bá jọkùnrin fi rán àwọn aṣọ ayé àtijọ́ yẹn. Kampala ni o, fi rán aṣọ ayé àtijọ́ yẹn. Kò dẹ̀ rán abẹ́ tí ajá sí. Ṣòkòtò àtẹ̀wò ayé àtijọ́. Kò dẹ̀ rán abẹ́ tí ajá sí. Tó sì yé yín. Tó bá yẹ kó obìnrin ni ẹ, rán ìró àti bùbá. Wà rán short hand, wà rán long hand sí 4 tàbí 3. Ẹ̀yin tèmi, a máa tó bẹ̀rẹ̀ dán lórí Ògbẹ́nután TV. Ẹ ṣé mo dúpẹ́. Thank you so much. God bless you.